that? Tani. Ẹ káàbọ̀ sà. Ẹ káalẹ́ o. Ẹ kúrin sà. Ìyá àlùbáríkà. Àbí mo ti léyà ni. Rárá o. Dájú ẹ̀ ṣe léyà. Tó sọ fún mi pé ọmọ mi sọ fún mi pé níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ odò ń bẹ̀ o ilé tó wà ń bẹ̀. Iwájú bẹ̀ gangan ibẹ̀ nílé òun. Bẹ́ẹ̀ni ẹ ṣe pé bóyá mo sì léyà. Rárá ẹ̀ ṣe léyà. Ṣé a ti sọ fún mi pé ń bọ̀? Ẹ wá jókòó sà. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ ṣe mi ò ìyá àlùbáríkà. Mo ń bọ̀ sà, mo fẹ́ bá yín mú soft drink. Kò burú. Ọ̀rẹ́ sà. Àdúrà táwọn ìgbà ti gbà ọ́nà ìgbà náà. Ẹ kú jókòó sà. Ẹ pẹ̀lẹ́ sà. Ṣé jẹ́ kí n bá yín pè my dear? Ọ̀dà ẹ ṣeun. Ọ̀rẹ́ sà. Darling. Darling, kò rí pé mo pẹ́. Yeah, what's that? It's your dad o, mo dẹ̀ ti ṣe wọ́n lálejò. My dad? Yes. Are you for real? Yes, now, mo ti ṣe wọ́n lálejò. Oh my God. Daddy. Ìṣọ̀lá mi ò. Ẹ káàbọ̀ sà. Ìṣọ̀lá mi àtàtà. Ọmọ bàbá yẹ̀ lẹ́yìn ẹni wíwí làwí. Ẹ kọjọ́ mẹ́ta daddy. Inú mi dùn. Yes sir. Èyí mà fún ti fa lẹ̀yà tó báyìí. Eléyìí dá báyìí. Ó kàn sọ fún mi nì. Ìgbà káwọn èèyàn lẹ́yìn. Ẹ má ti ṣe bẹ́ẹ̀ yẹn. Èmi lórí mi ò mọ̀ pé ní ìsìn ìwúlò kódà tí n bá máa padà wá bí báyìí. Agbádá ni màá wọ̀. Òkúkú mọ̀ mí. Daddy ẹ ní sùúrù. Kò tí ì tó level yẹn. Ẹ jẹ́ ká máa ṣe ní ṣísẹ̀ntẹ̀lé. Ṣẹ̀pẹ́ yẹn àgbàlagbà náà lè sọ pé tíṣù ẹni bàtà a máa ń dọwọ́ bọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ káàbọ̀. Ẹ kú mi sà. Ṣé stress ò pọ̀ ju kẹ́ tó gẹ̀ẹ́tì bí? Kò tiẹ̀ mú rárá. Ẹ má bínú. Ẹ kú rí. Torí ìbílẹ̀ kí ọkọ̀ wa yọjú sí yín. Bọ̀ iṣẹ́ ni sà. Ọ̀ka ìlà Ọlọ́run jẹ́ ọmọ rí ṣe. Àmín. Ní ṣe wò ní dúró. Àmín. Lágbára Ọlọ́run ọba. Àmín. Yóò ti rí nu. Àmín. Ọmọ tí Tọ́ni wá wò ìyàwó rẹ̀. Ok, àfẹ́sọ́nà mi tí mo sọ fún mi, tí mo ní kẹ́ wá try láti meet. Bẹ́ẹ̀ni. So that ká lè bẹ̀rẹ̀ àwọn necessary process. Bẹ́ẹ̀ni. Torí tó bá ti yá kì í tán pẹ́ mọ́. Bẹ́ẹ̀ni sà. Torí tí ń dàgbà. Bẹ́ẹ̀ni sà. Ó náà ló sáàbù yín, ó ló wá sílẹ̀kùn fún yín, ẹ̀rọbìnrin tó wá sílẹ̀kùn fún yín tó sáàbù yín minerals. That is my babe. Your babe? Yes. Ẹgbẹ́ ìyá Ṣé ń gbọ́ daddy? Daddy ẹ fọ́ ni. a máa ṣe ti á di nǹkan. Kò rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn. Ẹ kàn rí bẹ́ẹ̀ yẹn ni now, it doesn't matter. Kì í ṣe pé kí ni mí ni ẹgbẹ́ ìyá mi. Kò tó kí ni what is her age? Ní bọ̀kọ̀tọ̀. Daddy ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ má sọ bẹ́ẹ̀ o. Ó lè máa gbọ́ voice yẹn tí ń gbóhùn sókè. Ẹ má sọ bẹ́ẹ̀ yẹn daddy. Ẹ má sọ bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin kàn sọ bẹ́ẹ̀ yẹn ní láì kò rí bẹ́ẹ̀ ṣe sọ yìí sìn. Ojú gbójú ọlọ. Àwọn ojú ni kì í sàrùn mú. Jẹ́jẹ́ sọ kankan fún ọ. Jẹ́ sọ kankan tí èyí ọ fún ọ. Mo rántí ìgbà mo wà léèwé o. There's one lecturer wa kan tá à ń pè ní Mr. Adéyanjú. Tí a bá wà ní library tí bá ń kọ́ alẹ́ kọ̀ báyìí, níjọ́ kan wá rán wa sílé rẹ̀. Ngbà délé ẹ̀, mo fẹ́ kọ́ ọmọ tó ń so ní o. Ngbà tá a wá délé ẹ̀, bá ṣe sílẹ̀kùn tá a wọlé báyìí. Àbádẹ̀ rí yàrá táwọn yìí, ó tóbi gan. Àbádẹ̀ kí hàn, bàbá ní kíní kankan. Bàbá ní Mr. Adéyanjú ní ká gbé kíní ìwá fún yín kankan gbà wo. So lọ́ba dẹ̀ gbà á lẹ̀. Ngbà wa máa padà dé sùkúl táwọn sọ fún iye Mr. Adéyanjú gbà. Ngbà tá a délé àbá di ayín o. Ẹ̀yin ayín la bá o. Bàbá wa irùngbọ̀n rẹ̀ exactly bí mi irùngbọ̀n Mr. Adéyanjú ṣe rí gangan náà nígbà náà lọ. Ó sì fọ́ fi irùngbọ̀n báyìí ṣe báyìí ní ìyá kan rẹ̀ pẹ̀tẹ̀tẹ̀ báyìí ní that's my wife. Daddy. Èyí ìlú ọ lọ. Mo ti gbọ́ ẹ ti sọ̀rọ̀ sókè mi láìpẹ́ ṣe ń sọ̀rọ̀ yìí náà nǹkan tí mo ní kẹ́ wá ṣe kọ́lẹ̀ ń ṣe yìí o ọ̀tọ̀ ní nǹkan tí mo pè yín fún ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ń sọ ọ̀sẹ̀ ok ẹ ti dé bí ọ̀tọ̀ ní nǹkan tí mo ní kẹ́ wá ṣe ọ̀tọ̀ ní nǹkan tẹ́ rí ká ní nǹkan tẹ́ fẹ́ máa sọ lélẹ̀ mo ti understand yìí because sẹ́yìn bá ti tẹnu mọ́rọ̀ bá ẹ̀ níjà lé ń bẹ̀ àfi tẹ́ bá tó bá ọ̀rọ̀ yẹn débi tó yẹ pé á di scatter now ẹ máa gbọ́ mi dáadé ìwúlẹ̀ fẹ́ kẹ́ sọ̀rọ̀ kọ́mọ́ sí ẹ ti understand bẹ́ẹ̀ sìn. Torí mo ti ń rà pẹ̀rẹ̀ ọmọlúwàbí lára rẹ̀. Má bínú. Ẹ try láti understand me
nǹkan tọrọ yín fi difficult náà nìyẹn ń gbà mí láti pè é pé kẹ wá ṣe nǹkan kan ọ̀tọ̀ ní nǹkan tó máa pè é fún ọ̀tọ̀ ní nǹkan tẹ máa sọ ń sìn. ọ̀dà mọ́ bínú. mi ì láì bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn sọ lè jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn sí ó ti gbọ́. ẹ wò ibi tá a bá rọ̀ ìdè ẹ ti understand bẹ́ẹ̀ ẹ jẹ́ ká dá dúró mbẹ̀ ṣùgbọ́n ẹ ti rí àbí ẹ ṣáà ti rí ṣùgbọ́n ló wá sáàbì olóde ṣe lẹ́kùn eléyìí tí ẹ yàtọ̀ eléyìí yàtọ̀ ó tó ṣe mí dáadáa. ok fine ẹ jẹ́ ká fi lẹ̀ bẹ̀ ẹ ti understand bẹ́ẹ̀ sí èmi á wá rí yín lọ́dọ̀ yín màá wá tún àlàyé yẹn ṣe dáadáa fún yín bóyá tí n bá sọ tí n bá wá bá yín lé ẹ máa lè understand mi àwọn other brothers mi náà dé wà ń bẹ̀ bóyá àjọ máa try ti enlight yín lórí ẹ̀ ó máa yé yín so ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn lẹ̀ bẹ̀ because mi ìfẹ́ ká máa drag ẹ̀ débi tá a gbọ́ tá a di nǹkan mi. àní ọmọ bìnrin. àbí ṣé bí ìpẹ́ ṣe rí mi ipò tẹ́ bá mi ẹ̀ láìkẹ́ bẹ́ẹ̀. gidi jẹ́ ibi tó wà tẹ́lẹ̀ ń gbà kan ẹ̀ ìrìn àwọn àfiwé ibi. ó ti parí ó ti parí. ẹ kú jókòó sà. ẹ káàbọ̀ Yes sir. ẹ lẹ́ o. Yes sir. mo ní kí wá béèrè pé kí lẹ fẹ́ jẹ ni. àmàlà dúdú ńkọ́ tẹ lámàlà dúdú àmàlà wà. pẹ̀lú ògúnfe kò sóògùnfe dáadé chicken ló wà. chicken gbọ́ kí ni ń pè ní. ẹdìyẹ ayé tá a mo fẹ́ chicken náà ok ibi ìtàn orí àtẹsẹ̀ kó gbogbo ẹ̀ lù. all right sir. ok sir mo bọ̀. ọmọ mi tí ó gbé ìtì tọrọ tí ó gbó tọrọ. mo ń gbọ́ yín. gbọ́ mi dáadáa o èmi ò fọwọ́ sí i èmi ò lè kẹ́bí wá kí wọ́n á rí pẹ̀lú gbogbo nǹkan tí lágbàlagbà èmi ò fọwọ́ sí i. kí lágbàlagbà tẹ̀ ń tẹnu mọ́ pẹ̀lú gbogbo nǹkan tó yìí ń ṣe tẹ̀ yìí ń rí náà kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mú bẹ́ẹ̀ ṣe wọ́n ló ti sáàbì yín sọ́ọ̀bù ó ti sáàbì yín gbogbo ẹ̀. ṣé mo bí ilẹ̀ kan yẹn pé ṣé bí ẹ ṣe bí ipò tẹ bá mi àti bí ẹ ṣe bí ògbó ẹ ṣe rí ẹ láìkẹ́ òun ló sọ pé ó fẹ́ wọnú kíchìn tó fẹ́ lọ ro àmàlà àtẹ̀fọ́ pẹ̀lú chicken ṣé àkọ́kọ́ tó jẹ́ fried chicken ni ẹ jẹ́ kó gbé wá kẹ́ wo chicken tó máa gé sórí oúnjẹ fún yín sìn kí ẹ gbọ́ nǹkan tó ń sọ àsọtẹ́ẹ̀dì tó wà lóúnjẹ inú ẹran gbogbo ẹ̀. àdúrà mi lọ́gbà ní olórí wọn faramẹ́lẹ̀ yìí àdúrà mi lọ́gbà ní olórí faramẹ́lẹ̀ yìí o wọ́n sọ fún ọ wọn ká àwọn ẹbí mi dání àwọn bàbá kínní àbúrò mi tó wà ní kínní èyí tó wà ń lọ kọjá náà nígbà tó náà bá dé. ẹmu minerals àbúrò yìí tó wà ń lọ kọjá tó wà ń gbogbo ẹ kí ni ti àbúrò yìí ṣe ẹ̀yin bí ayé wa ṣe ń sún síwájú ẹ̀kọ́ ló yẹ kí ó jẹ́ ogun tẹ̀yin ni kó jẹ́ ẹ̀yin lógún jù ni kí làwọn àbúrò yìí tẹ̀ sọ àbúrò yìí mélòó lẹ rí nígbà tí àwa ní ìdòwò táwọn lọ sùkúl jẹ pé ó yẹ kó ràn yín lọ́wọ́ àbúrò yìí mélòó lẹ rí tó assist yín àwa kọ́ la mú nǹkan tá a forí já ẹ̀yin náà kọ́ lẹ mọ wàhálà tẹ̀ ṣe lórí wa ni ẹ bá tẹ̀lé pé gbogbo nǹkan yẹn ti ń dùn díẹ̀ díẹ̀ ṣe yẹ kẹ́ tó máa. lọ́wọ́ tani jẹ́ ń sọ̀rọ̀ yóò tún bí yóò ṣe ní jẹ́ ń sọ̀rọ̀ nu jẹ́ ń sọ̀rọ̀ jọ mo bá sọ̀rọ̀ tí o ti gbowó lé lórí wọ́n pátápátá ó ní wọ́n fẹ́ nǹkan lábàá jẹ́ pé kí ni ẹbí ṣe é bí ìdànù ni ṣé wọ́n bí ẹbí ìdànù ni ṣé wọ́n bí ẹni bí ìdànù ni sọ́ra rẹ o akẹ́yìndé ọmọ pé díẹ̀ ń rẹ díẹ̀ owó ẹni tí ń tẹ tiẹ̀ títí à ń gbàwẹ̀ fún jọ̀sán ní tí n bá fẹ́ lọ́ọ́ bá ń fẹ́ lóò ti gòkè àgbà èmi mọ̀ pé ń wọ lọ́lọ́run jogun ilé ìfún ti kọ́lé ó ti gòkè àgbà ó sì lè jábọ́ wọn fẹ́. ẹ mú minerals ẹ mú soft drink. ó tẹ̀ ti fẹ́ jẹ́ mílíọ̀nù gan yọ lẹ́mìí mi. èyí ara mi rí mo rójú ológun látẹ. ojú mi nìkan kọ́ ní òrìlè hello. bọ́lá á gbé fóònù sí ní ìṣẹ̀lẹ̀ àmọ́ báyìí bàbá ẹ̀rọ ọmọ tá a fún mi. Nádì ń pèsè ní táìmù yìí lálẹ́. hello. Hello sir. ó ti ẹ̀ dáa báwọn. Ẹ káàárọ̀ sir. bò mo ṣe ń wọlé ní ìsìn ni. Yes sir. ilé ẹ̀gbọ́n rẹ̀ mo ti ń bọ̀ nígbà mo lọ títí mo lọ síbẹ̀ ilé tó ló ń ṣẹ̀ṣẹ̀ kọ́ ilé mi mo kájí kú kalẹ̀ ọlọ́run gbà fún àdúrà mi ti gbà lórí ẹ̀ ṣùgbọ́n nǹkan kan lọ́jọ́ lójú. Kí ló ṣẹlẹ̀? nígbà mo wọlé yẹn mo bá obìnrin kan bí ìyára pàtà báyìí ìyàwó tó lòun fẹ́ẹ́ fẹ́ nì tá a bá dẹ̀ wo ọjọ́ orí rẹ̀ yóò jìyà yín lọ. Àgbàlagbà. ṣérò èyàn ní àfisẹ́lé èmi ti kí fún o mo ti bàjá gidi mo ti pò fún gidi mo pa pò tó mo pò sàn pé kì í ṣe ní lójú ẹ̀mí tèmi ni ó fi pẹ́ rẹ̀ yára pàtà yẹn wọlé ṣùgbọ́n èmi ti sọ fún o pé kì í ṣe kò lè fẹ́. Bàdá mi sì ń ṣeré kéré wọ́n ń ṣeré kéré ẹ fi wọ́n lẹ̀. torí mo ti sọ fún pé nígbà tí àwọn tó jẹ́ bí wa tí wọ́n jọ ṣẹ̀wá àwọn àbúrò mi irú ètò wà lọ́kọjá yẹn àtàwọn bàbá ayédùn so bàbá ayédùn sì ní tó mọ̀ pé bàbá ayédùn
èmi àti ẹ̀ta bá yọ jókòó báyìí yín tí ọba bójú mu àmọ́ yànnà náà ni so kèé táwọn ẹlẹ́mìí àkólẹ́yìn lọ lé rẹ o bó sì fẹ́ kọ́ bóyá kọ́ pe ẹ̀gbọ́n rẹ kọ́ bá sọ̀rọ̀ níbi títí gbọ́ èmi ò lè gbà yín tèmi o mi ò lè gbà rárá. bọ̀dá mi náà. èmi ò lè gbà kọ́ fi ọmọ yẹn ṣùgbọ́n nǹkan kan lọ́jọ́ ń lójú lára ọmọ mo ṣe àpàtà tó ọmọ yẹn ní àdá ó ní respect ó ní dímọ́ ó ti faralẹ̀ ó jáde léèrè torí bó ṣe bí mo ṣe débẹ̀ báyìí ọkọ fi mineral tútù pàdé mi náà ìyẹn kọ́kọ́ kúlù ẹ̀mí mi lọ lẹ́yìn rẹ̀ báyìí ọlọ́wọ́ lọ́rùn ó bẹ́ẹ̀ bí lè pèsè wọn já màlàmàlà kú mọ̀ pàmòlà dúdú ẹ̀fọ́ rírò àti ògúnfe mi fi ṣeré lọ́ba náà kò sóògùnfe pé ṣùgbọ́n chicken ẹ̀mí kitchen ó ṣàpè nǹkan kẹ́yìn náà lọ ságbẹ̀yìn wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ọmọ mi ọmọ mi ní ẹni ẹdí ẹni ń pè bẹ́ẹ̀ mọ́lẹ́rẹ́ ẹdí ọmọ mi ní ọ̀dà mo ní mo fẹ́ lọ́wọ́ àti ọ̀nà kókó bíi tán nǹkan ọmọ pé bẹ̀rẹ̀ ẹran wà àti orí àtẹsẹ̀ ọmọ pé àwọn òfin ṣeré àwọn ọmọ sọ fún yín gbẹ̀ngbà wà kékeré mo láìkí orí ẹdí ẹ gan àti ẹsẹ̀ méjèèjì yẹn táwọn pọn lábàáyé ọmọbìnrin fact ó ṣe yẹn ṣùgbọ́n ìlẹ́jọ́ ọmọ mi ọ̀fẹ́ tó tọ́ mo sọ fún ọ. ẹ̀yin ò wá lè ti lé obìnrin yẹn jáde kẹ́ tó kú mbẹ. kọ́ wa kọ mọ̀jẹ́rì rẹ tọ́lọ́ rà pé fún tèmi lọ jájẹ kọ́ wa lọ sílé ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ kọ́ wa bẹ́ ẹ̀gbọ́n rẹ sọ̀rọ̀ níbi títí gbọ́. èmi ò lọ bá wọn lé màá lọ ẹ̀ẹ́gbèlé gbọ́. tó ti yé báyìí tèmi ò jù bá ń lọ òkúkú mọ̀ mi n tí ń bà ní jẹ wọ́n sọ fún wọn jẹ ni kò sí ní tí ó ṣẹlẹ̀. ìwé àtẹ̀jíṣẹ́ tó tẹ̀ sọ́dọ̀ mi kò mú rárá nìkan bá mi sẹ́ǹdì ẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó rí tó tó bá ti wá rí so ìyẹn ló fi rìnnà. àdírẹ́sì yẹn sẹ́ǹdì ẹ̀ sí mi ẹ sẹ́ǹdì àdírẹ́sì yẹn sí mi èmi ò lọ kódà èmi náà ò ní pé wọ́n yín kàn débẹ̀ ni mo kàn rí mi ni kí wọ́n ìgbóhùn sọ pé gómìnà sákò lẹ́yìn tó débẹ̀ àti ojú wíńdò ní ti máa fún ẹrú obìnrin dáàtà àgbàlagbà wọn tó bẹ́ẹ̀ ẹ má wọrí ẹ fọkàn balẹ̀ ti ẹ sàrọ́dà ọ̀sà. ọ̀ká ilá ọṣẹ́ o ara tá à ń sún irú ọmọbìnrin lè yá mi ní kó gbogbo ẹ̀ fún tó rà padà báyìí tí bá ń yí lọ tí yí lọ yóò pọ̀ ọmọ mi dànù. ṣé o mọ̀ pé ọ̀rọ̀ tá a sọ last time a ní bóyá kájọ lọ sọ́dọ̀ dáàdì mi náà bí but èmi wá rò nǹkan kan sìn pé maybe you should go to your people first. Yes pé kẹ́kọ̀ọ́ kọjọ lọ conclude kẹjọ sọ̀rọ̀ tí side wa yẹn ò lóró ṣùgbọ́n dáàdì mi ti wá bí ọtí rí wa already. So I thought you should go to your place first kẹjọ lọ conclude kẹjọ reach compromise be I fix date or whatever so then we'll go to my popsi then abi what do you think. kí ló ṣẹlẹ̀ gan? Why are you changing it? Why are you changing it? Kí ni ẹyin nǹkan tá a jọ sọ kí ni agreement wa tẹ́lẹ̀? But why tẹ́yìn obìnrin kì í understand. No now no ó ti ń change now. Yes, okay. I don't know. What are we expecting? Nobody. Okay, go and check first. All right. I'm coming. mẹ́gbọ̀n gan ń jayé o ẹ̀gbọ́n ń jẹ ayé o àwọn nìkan ládùúrú ilé ìṣètò èmi wá mọ̀ pé ládùúrú nǹkan ìdè mi ò ní wá máa lo wíkẹ̀ndì bí sátọ̀dé kí ni àti bíá tọ̀sí ní ìsọgbọ́n fẹ́ lọ lo wíkẹ̀ndì ó sì di mọ́ndé kí n tó padà tó bá wù mí gan fẹ́ àmọ́ wọ́n sọ pé ilé Ìbàdàn ní pop gbà ó ní àwọn náà dípọ́n ń lo pop gbà kí ní ìfáyín o mi ò rò pé mi ò lọ lé bọ̀rọ̀ o mọ́mí wa ẹ rà mà yes ma ẹ ṣe gan ma ẹ ṣe ma yes ma bọ ìyá ìyàwó wa yìí dá o Ọlọ́run kò ṣàánú ìyá ìyàwó gidi náà ìwọdá mi àsìmọ dádì mi náà sọ pé ìyàwó ò dá ìyá ìyàwó ló dá tó báyìí wọ́n sọ pé ìyàwó ò dá bóun ìyá ìyàwó sì dá tó báyìí tí ìyàwó ò ní dá. Darling, guess what? What's that? He's your brother. My brother. Yes, àbúrò ẹ̀. From where to where? Kò pè mí now. My brother okay. Wọ́n níbi téyàn ọ̀nà bẹ̀ tí ó bá dùn bí séètì báyìí lè yóò ti máa mọ̀. Alpha. Oh. Bọ̀dá mi, ìyá ìyàwó yìí dá. Àti ẹnu ọ̀nà báyìí náà ti ṣáájú báyìí ẹ̀rí mi ní àná ti gbé kalẹ̀ yìí.
òyà ìyàwó yín dá o ìyàwó yín yẹn wá ń kọ torí dáàdì mi sọ wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n balẹ̀ jẹ́ ìyàwó yín dẹ̀ dé wá kí mi ṣé láti ìgbà tí mo ti dé kò yẹ kó jáde. ní sọ̀rọ̀ gbogbo nǹkan tó ń sọ láti tẹ̀kọ́ ẹ̀ nìyẹn ṣé nǹkan tí wàá fi kí mi nìyẹn àbí ṣé nígbà tó ti wọnú ilé ìsìn ṣé o ti rí mi látẹ̀kọ́. ìyá ìyàwó yín ló dùn mí ẹnu jáde tí ò jẹ́ kí ẹ má bínú ẹ káwọ́. it's okay. ẹn tó wá sílẹ̀kùn fún ẹ tó entertain ẹ tó fún ẹ soft drink tó sáré mú yìí láì tí ì rí mi sójú that is my woman ẹ ti ń fẹ́fẹ́ nìyẹn kì í ṣe ìyàwó mi o ìyàwó mi nìyẹn o kò jẹ́ kó rí ẹ pé pẹ̀lú ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ dáadáa torí mo mọ̀ pé bó ṣe ń sọ̀rọ̀ yẹn sì dáàdì tí wàá sọ nǹkan tí ò yẹ kó sọ fún ẹ nìyẹn o because ìjọ́ wo gan ni wọ́n ti pè mí last ìjọ́ wo lèmi àtẹ́ ti sọ̀rọ̀ gan even lórí phone last ok sí o wá débi ń sè báyìí for God's sake o bẹ̀rẹ̀ sí pariwo ìyá ìyàwó yín ìyá ẹ̀gbọ́n yín ìyá akọ yín ìyá what is the meaning for this mo dẹ̀ sọ fún dáàdì kó tó di pé kúrò mbè mo sọ fún wọn bí jọ yẹn pé ṣé position kan bá mi ṣé inú wọn ò dùn sí ni àbí wọ́n fẹ́ ká máa lọ wájú ni àbí wọ́n fẹ́ ká padà sẹ́yìn so mi ò mọ reason tí wọn náà débi tó bẹ̀rẹ̀ sí sọkúsọ o ibo ló ti rí ìyàwó ibo ló ti rí kíní kan whatever that's my woman ẹ ti fẹ́fẹ́ nìyẹn o kò jẹ́ kó wà lórí ẹ̀. kó má yẹ kó bóyá English tẹ̀ ń sọ yẹn ló ṣe mistake ló ń dàrú lójú tèmi o that is my woman wípé ìyàwó yín àbí mọ́mí yín àyìnṣe ni màmá mi ṣe bí mi àti yín bọ́ ọmọ ìyá ni wá. stop ọ̀rọ̀ tó ń sọ mi fẹ́ kó sọ sókè jù báyìí lọ the same thing tó sọ yìí tó ń ṣe yìí náà dáàdi ṣe kó tó di pé wọ́n kúrò ń bí tí mo fi ní máa wá bá wọn lé wọn a máa yanjú ọ̀rọ̀ yẹn lé wọn ṣùgbọ́n jẹ́ kẹ́ni tí mo fẹ́ fẹ́ olùrànlọ́wọ́ mi aláàánú mi. mo ń sọ nígbà tí mo wọ bí látẹ̀kan mo ń sọ látẹ̀kan tí mo ti wọ bí pé bọ̀dá mi ìgbà wo sẹ́mi àti wọn báyìí ni wọn wà ní sọ fún pé àwọn lówó lọ́wọ́ mo ti mọ̀ pé ìyàwó yín ló ní ilé yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni. it's okay kí ló bá wá síbi kí ló wá ṣe ń bì. sẹ́rí èmi mo fẹ́ wá wo ìyàwó yín náà ni gbogbo ìtẹ́ ti ń sọ yìí sì ìyàwó ló ní ilé àbí ìyàwó yín ló ní ilé mo mọ̀ pé ohun tó tí ó ṣẹlẹ̀ náà nìyẹn èèyàn kan lè sọ pé kéèyàn lọ fẹ́ mọ́mì yẹn kéèyàn wá sọ pé mo ti dọ̀bálẹ̀ fún wọn báyìí. mu mineral sí mu soft drink ṣó wọ́n ti bọ̀ ní soft drink ṣó máa mu wine. bọ̀dá mi ní sùúrù ọ̀rọ̀ ìyàwó àbí ìyàwó stop ẹ̀ gbogbo nǹkan tó sọ pátápátá yẹn sìn o ti fẹ́ di pé Ọlọ́run má ṣe ẹni obstacle kọ́ Ọlọ́run má ṣe ẹni pé ẹni tó ń ba nǹkan tó dáa jẹ́ ó máa ṣe o dáàdì ni ó fa gbogbo eléyìí o yes dáàdì ló fa gbogbo eléyìí náà because àwọn náà wá sọ̀sọ́ kú sọ fún ẹ tó bá ṣe ṣekúṣe mi ṣé soft drink yìí wà òkè tàbí kí mi wá ìfẹ́ ọ̀rọ̀ tó ń sọ yẹn gbàgbé ẹ̀ mi ìfẹ́ gbọ́ mọ́ dàtọ̀ máa kí n wojú ẹ̀. ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí ẹ jẹ́wọ́ nǹkan kan fún mi ọkàn mi ò balẹ̀ kódà màá lọ bá dáàdì kan sọ̀rọ̀ wípé normal ẹ mọ̀ pé guy to guy kò yẹ kẹ́ ẹ parọ́ fún mi láàrin mi àti yín ìyàwó yín ló kọ́lé àbí. ẹ jẹ́wọ́ fún mi ẹ mọ̀ pé wàá yìí lè sọ fún dáàdì ẹ wò ogún rè yìí lè sọ fún dáàdì. ṣé nǹkan tó important ṣe ń sìn nìyẹn. kí lè mọ̀ bí ṣe bá dáàdì sọ̀rọ̀ ni ẹ mọ̀ pé normal náà ẹ mọ̀ pé mi náà ló múlẹ̀ lẹ́kọ̀ọ́. máa sọ fún ẹ gbogbo nǹkan tó expect láti gbọ́ pátápátá náà ni máa sọ everything even máa sọ ju bó ṣe expect lọ mo sọ bí ṣe onídìí bẹ́ẹ̀ àjọ wà ní ṣé wàá mú wáìnì àbí eléwà òkè fún ẹ. ẹ jẹ́ ẹnìkan fún mi ní àmàlà. ìwọ náà tún jẹ àmàlà ọbẹ̀ wo ni ọbẹ̀ fi jẹ́. no ẹni bando ẹ jẹ́ wọn fún mi ní bando. o láìkì sẹ̀mọ́ àtẹ̀gùsí. sẹ̀mọ́ yẹn ó máa ń wọ́ mi inú lẹ́kọ̀ọ̀kan tó mi ìfẹ́ jẹ sẹ̀mọ́ lẹ́nu. bando ló fẹ́ ọbẹ̀ wo ló fẹ́ fi jẹ́. ṣé ẹ ní ẹ̀fọ́ rírò àti ẹ̀fọ́ lẹ́gùsí ni òkè ṣe ordinary o. ó wà ẹni ká bá ń fi pọ̀nmọ́ sí i ṣé tinú ẹran wà ń bẹ. ó wà ń bẹ. ẹni wọn fi tinú ẹran náà sí i ṣé abọ́dí wa abọ́dí mo máa ń dùn tẹ bá wà ní roundabout ẹ fi roundabout náà sí i. ṣó ti tán. chicken kan tó chicken bá ṣe kàn fi chicken sí. kàn fi chicken náà tẹ bá ní ẹjọ́ odò ẹ fi sí. ṣó tán. ẹ lóde a mò ń bọ̀. tí n bá sanra kí n tó lọ bí báyìí mo fẹ́ mọ tó fẹ́ ṣẹlẹ̀ olúwa o. díà babe. aláì dádì wa sọ dádì sì lọ wọ́n sì bínú kò ń bí èyàn máa ń bínú kò ń rú bí báyìí wọ́n sọ èmi ò rò pé mi lọ dé bọ̀rọ̀ bí o ń bínú kò ń bí kí ọlọ́mọ jẹ́rìí ó sì fi bínú láyé mi dádì bínú. Babe. Yeah, I can hear you. We need to talk. Okay, I'm listening. Jọ̀ọ́ torí Ọlọ́run, kí ló ń ṣẹlẹ̀ gan? As in, kí ló ń ṣẹlẹ̀ mi understand. What do you mean? What? Àbúrò ẹ ló dé yẹn. Ó dé mo dẹ̀ wá jíṣẹ́ fún ẹ, ó ní òmò bó ń bọ̀. What is meaning of that? Yes now. Mi ìmọ̀ kankan bá àbúrò ẹ ń bọ̀. Well, let me tell you something.
ṣé orí àbúrò ẹ̀ tó wáyé ó ló máa jẹ́ kí n sọ lómi fún ẹ. The last time tí grandpa wá síbí báyìí gbogbo nǹkan tí grandpa sọ láti òkè dé sàlẹ̀ gbogbo ẹ̀ ni mo gbọ́. I heard everything. Gbogbo nǹkan tẹ́ John discuss pátápátá gbogbo ẹ̀ ni mo gbọ́. Èmi mo kàn wò pé ẹ kì í fi gbígbọ́ ṣaláìgbọ́ ni o. John tó lọ náà kí lẹ̀ ń plan fún mi gan? What are you people planning for me? I don't understand. Kí lẹ̀ ń plan fún mi? Babe, ní sọ̀rọ̀ gbogbo nǹkan tó ń sọ pátápátá ni mo gbọ́, mo dey understand ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ kankan. Mi lè gbọ́ nǹkan kí ni mi gbọ́, mi ìdẹ̀lẹ̀ sọ nǹkan kí ni mi sọ. Wọ́n sọ fún mi kó tó di pé àbúrò mi wá náà. He did not call me and more so. Ṣé mo pé olódébí tó lóhùn tí lọ lálẹ́ ẹ̀sìn? I'm very sorry for that because I did not know this. I know nothing about this one. You told us operation plan. I don't like that talk. Hello. Plan for what? Hello, sir. Gbogbo nǹkan tí wà tàbúrò ẹ̀ sọ gbogbo ẹ̀ ni mo gbọ́. Ẹ tún wá sọ̀rọ̀ ó tún wá ń lanu ẹ̀ yẹn ó gbé ẹnu ẹ̀ tó kè ó jọ̀mọ́ ti sàlẹ̀ ó sọ fún mi pé ó wá ń sọ fún wọn pé ìwọ òun ò lọ òun ò ní lọ lé níjọ́. Ṣé n plan fún mi ni? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé fẹ́ gbógun lọ́wọ́ mi ni? Yes, I have to say that because I don't understand. Ṣé fẹ́ gba ogún lọ́wọ́ mi ni? Kí ló ṣẹlẹ̀? Ó dé mo entertain ẹ̀ tán ó ń bẹ sọ̀rọ̀ ó wá sọ fún wọn pé òun ò lọ lálẹ́. Kí ló ṣẹlẹ̀? Ṣorí lákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ tó béèrè lórí ti dáde ṣóun pé àgbàlagbà ni wọ́n àgbàlagbà dẹ̀ níyì kò sí nǹkan tágbàlagbà sọ tí àwọn èèyàn kì í sọ pé ẹnu wọn gbà so wọ́n sọ tiwọn nìyẹn then fi wọ́n lé ọkàn ti hold he is speaking out of the older age then you comot high ṣé yẹn ló ń ríro then àbúrò mi tó ló wáyé ó sọ̀rọ̀ ó ṣe gbá ó ṣe àwọ̀ ó ṣe kókó bàbá sásùn ṣé bí tiẹ̀ náà ń sọ náà ṣó gbọ́n nǹkan táwọn àgbàlagbà sọ ni wọ́n ní ẹ̀ńtà bá nájà là ń wò á kí wariwo ọjà èmi ò mi láìkí nǹkan tó ń sọ yìí o because kò yẹ kí ọ̀rọ̀ wọn kàn yẹn náà. Really? Yes now. Really? Hey! O ti fẹ́ máa gbọ́rọ̀ yẹn lọ́pàá ju. Ẹni tí a bá nájà lèèyàn ń wò. Yes. Èèyàn kí wariwo ọjà ṣé bí ti family ọkọ ni? No, tell me. Okay, I'm sorry. Hello, ṣé bí ti family ọkọ ni? Ibi téèyàn bá wà tí family ọkọ bá ti fẹ́ yàn kéèyàn kúrò bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni o kéèyàn kúrò bẹ́ẹ̀ ni. Okay, I've had it. Babe, can we sleep? Mi ò lè sùn. Can we sleep, please? Mi ò lè sùn. I am not happy. Don't disturb me. If you want to sleep, you sleep. Okay, sorry, babe. Please, for God's sake. I am sorry for all this. And I will handle the situation. See, let me tell you something. I am scared. Put your mind at rest. I am telling you, it's okay. Ẹ̀rù ti bà mí. Ó ti jẹ́ kẹ́rù bà mí. I said, don't be bothered, babe. Don't be bothered. Let's sleep. Fuck on my ballet now. Just put your mind at rest. There's nothing. No, gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn ó ti jẹ́ kí n máa rí bẹ́ẹ̀ ni pé o fẹ́ dupe mi, o fẹ́ gbowó lọ́wọ́ mi, o fẹ́ sá lọ. Kí ló ṣẹlẹ̀? Kí ni gbogbo plan ìwà àti family ẹ̀? Kí ló dé? And again, ṣó jẹ́ kán mọ̀ pé inú ilé tó ń gbé yìí èmi ni mo ní. Tí dáadé fi ń sọ pé pẹ́pẹ́sẹ́ o ti dàgbà jù ẹ́ lọ. Imagine that statement from your popsi o. Okay, I'm sorry. Oh. No, I'm sorry. What else do you want me to say? Okay, I'm Okay. sorry. I am sorry for this talk. No shame. What's the problem? Kò sí wàhálà. Àwọn ọ̀rẹ́ mi wulẹ̀ ti sọ náà pé tí èèyàn bá páàkì lọ sílé obìnrin tàbí tí ìyàwó èèyàn bá lówó jù yàn lọ wípé problem ni. But I said I trust you. You can never do that. You are not type of a lady. Hello, let me ask you a question. Hello, listen to me. Látijọ́ tèmi àti ẹtijọ́ wà, ṣé mo stress ẹ rí? Did I ever stress you? Because I don't get. N tó ń sọ nǹkan sìn. N tó ń ṣe ìsìn nǹkan ṣé kò pẹ̀lú stress? No, nǹkan táwọn family ẹ ṣe ni mo ṣe ń ṣe nǹkan tí mò ń ṣe yìí o. Nǹkan tó ń ṣe ni o. Látijọ́ tí wọ́n ti wá, mi ò ní problem. Kí ló dé? Wọn kì í nífẹ̀ẹ́ yàn ni mo nífẹ̀ẹ́ ni.